kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody lákọ̀ọ́kọ́ ẹ̀wọ̀n fọ́nrán yìí. tó bá dà kù díẹ̀ káàtó ń bẹ̀ á bẹ̀ yín pé kẹ́ ẹ má bínú kí ló ṣẹlẹ̀ nínú ìsọlùsìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní sọ. wọ́n ṣàjọ sọ̀rọ̀ èmi ọmọ kankan pa nítorí èmi ṣáà sọ fún wọn pé nǹkan yìí ìgbà tí èdè sáà wà pọ̀ lómi kí n tẹ̀wá mọ̀ tí mo ṣe mọ́. ojú wọn ń bẹ lára olóyè Ìgbòho ju ntẹ́ ń ṣe lọ àtàwọn Yorùbá kan tán ìgbà tí ojú wọn ń bẹ lára yín ju ntẹ́ ń ṣe lọ sóò nìkan ni pàápàá àwọn Fúlàní wọ̀nyí sì tún dojú sọ ọ̀pọ̀lọpọ̀. bandit yo J4 Express Road bandit. A circulating video. But Olubadan has denied that. So when I give information, when I told them that Governor Makinde took 50 billion from the presidency, they denied it. Eventually, they owned up to 30 billion. So when you follow my trend, you will see that whatever I say comes to pass. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. bó ṣe ń lọ àti wípé mo ṣetán láti update yín ní àkókò yìí nípa ti bí nǹkan ṣe dé dúró nílẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ ètò ààbò àti bí gbogbo ìṣìn lọ lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ wọn tí wọ́n jí gbé níjọba ìbílẹ̀ Oríire. àtún mú ọ̀sẹ̀ tuntun báyìí mo ń tẹnumọ́ pé ìròyìn ayọ̀ létí wa yóò máa gbọ́ lórí àwọn ọmọ yìí láìpẹ́ láì jìnà. ọ̀nà mẹ́ta ni ọ̀rọ̀ mi pín sí ní àkókò yìí. màá kọ́kọ́ sọ wípé ẹnu ti ń kun gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé jù, and with due respect sir, gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá lè sọ sí yín lásìkò yìí kì í ṣe wípé wọ́n fi ń criticize yín, wọ́n fẹ́ jẹ́ kẹ́ fi gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n, wọ́n fẹ́ jẹ́ kẹ́ fi ṣe àtúnṣe lórí àwọn ibi tó kù sí ni. ẹ má rí gẹ́gẹ́ bí criticism, ẹ má rí gẹ́gẹ́ bí wípé àwọn èèyàn kan fẹ́ bà ìṣèjọba yín jẹ́, ẹ rí gẹ́gẹ́ bí ohun tó ń kọ àwọn ará ìlú, ohun tó ń kọ wọn lóminú. bóyá ibi tẹ́ ṣe dé kò yé wọn, wọ́n tẹ̀ ń béèrè fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́. wọ́n deserve láti mọ ibi tí nǹkan ti dúró, wọ́n deserve láti mọ pé nǹkan kan báyìí ni à ń ṣe lábẹ́lẹ̀. lótìtọ́ àti lódodo a mọ̀ wípé kì í ṣe gbogbo ọ̀rọ̀ la máa sọ lórí afẹ́fẹ́, a dẹ̀ mọ̀ pé gbogbo ọ̀rọ̀ kọ́ ló lè sí, most especially àwọn tó bá ti wà níjọba wọ́n máa ń lọ́ra láti sọ̀rọ̀. èyí tí wọ́n bá fẹ́ jẹ́ ká gbọ́ òun ni wọ́n máa ń ṣe kíni, òun ló máa ń jẹ́ ká gbọ́. I stand to be corrected. tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé wọ́n ní nǹkan kan lọ ní àwọn inú igbó Old Ọ̀yọ́ National Park bí àwọn mining, illegal mining, tí wọ́n dẹ̀ ń fi ẹ̀sùn kan ìṣèjọba yín allegedly wípé ó ṣeéṣe kẹ́ ẹ mọ̀ sí o, tẹ́ ẹ bá dẹ̀ wá mọ̀ sí àwọn èèyàn tí ń bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ̀ lásìkò yìí wípé gómìnà tẹ́ ẹ bá mọ̀ nǹkan lọ́wọ́ a dẹ̀ gbọ́dọ̀ ṣe kí ni, a dẹ̀ gbọ́dọ̀ káwọ́ gbéra. kí ló dé tó ṣe jẹ́ wípé àwọn illegal mining ó ń ṣẹlẹ̀ púpọ̀ nílẹ̀ Yorùbá ju apá òun lọ. ẹ má jẹ́ kí àwọn ọmọ ẹlẹ́ran wa jẹgun o, ẹ má jẹ́ kí ọmọ aláṣọ wa kó wà kísà, nítorí tá a bá sọ ohun àlùmọ́nì pọ̀ nílẹ̀ Yorùbá, ó pọ̀ káàkiri, ṣùgbọ́n a ṣe ní ọ̀nà tó yẹ ká ṣe kíni, tó yẹ ká fi mójútó. láfi fún àwọn ènìyàn kan láǹfààní láti máa wọ ìkùsà wa lọ́nà àìtọ́. ẹ rántí wípé ìgbà kan ní ọ̀rọ̀ yẹn jáde ní ìpínlẹ̀ Kwara wípé ìdí tí wọ́n fẹ́ fi pa wọ́n kú ní apá abẹ̀yẹn náà nìyẹn torí nǹkan tí wọ́n rí bẹ́ẹ̀. ó wà bẹ́ẹ̀ ní àwọn apá abìkan nílẹ̀ Yorùbá, wọ́n tuntun wá ń sọ bóyá òótọ́ ni o bóyá irọ́ ni pé bó tún ṣe ń lọ ní àwọn agbègbè kan nínú Old Ọ̀yọ́ National Park wípé illegal mining ń ṣẹlẹ̀ níbẹ̀. ṣé gómìnà ò mọ̀ sí ni? a kì í sọ̀sà lódò kí làbẹ̀làbẹ̀ má mọ̀ sí. gómìnà tẹ̀ bá wá mọ̀ sí ẹ ti gbọ́ báyìí. alákòóso fún ọ̀rọ̀ ohun àlùmọ́nì Délé Aláké, bàbá ẹ̀yin náà ẹ jọ̀ọ́, lára iṣẹ́ tẹ́ gbé dání rèé tó máa ń sọ̀rọ̀ nípa ohun àlùmọ́nì. ẹ̀mí púpọ̀ làwọn ènìyàn yìí lè waste nítorí ohun tí wọ́n fẹ́ jẹ nídìí mining yìí. a ti ń gbọ́ lóríṣiríṣi mi nǹkan fẹ́ máa lọ deep ibi tí wọ́n ti ń ṣe ohun àlùmọ́nì, amóye àwọn èèyàn tí wọ́n ti dẹ̀mí wọn légbodò. bẹ́ẹ̀ àdẹ̀fẹ́ jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí, bóyá àwọn nǹkan wọ̀nyí gan ni wọ́n fi ń ṣe kíni, ni wọ́n tún fi ń ranjú mọ́ ilẹ̀ Yorùbá. àdẹ̀ gbọ́dọ̀ sokùn ṣòkòtò wa lè dandan. gómìnà tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ bá wa gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n ní kíákíá. àbá la máa ń kó dànù, a kì í kálábà dànù bí ọ̀rọ̀ àmọ̀ràn
fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá ni àti gbogbo àwọn kan tá a ní gẹ́gẹ́ bí ohun àlùmọ́nì nítorí ìgbà kan tí oníkálukú bá dá dúró àwọn kan wọ̀nyí náà là á máa fall back lé lórí láti lè fi máa ṣe àwọn nǹkan tó tọ́ nílẹ̀ kóòtù òjìrè. Ẹ jọ̀ọ́ gómìnà, and also ó gbòdì kan ní kọ́fì ò tẹ́ ṣe ẹ fẹ́ fi dẹ́kun ẹni tí ń ṣe olóyè Sunday Igboho ni ṣé lóòótọ́ ni ó kàn ń jọ gàtẹ́ kò jọ gàtẹ́ àbí ó fẹsẹ̀ méjèèjì tìró gbogbo ọ̀rọ̀ yẹn ó fẹ́ máa lọ́pọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé there is more to this curfew, there is more to it. Gbogbo aṣọ kọ́là ń sá lọ́rùn tó bá jẹ́ wípé olóyè Sunday Igboho ní tòótọ́ ó ṣetán láti wọnú igbó yìí lọ àbó ti wọ bẹ́ẹ̀ ó dẹ̀ tún padà ẹ mọ nǹkan tójú wọn rí. Nǹkan tèmi kọ́ lérò lásìkò yìí pé ó yẹ ká tún dira ni bí wọ́n bá sọ wípé àwọn tó fẹ́ lọ bẹ̀. Èmi lérò wípé fìrìfìrí ni wọ́n ti kọ́kọ́ rí tí Ọlọ́run dẹ̀ bá wa dá wọn sí tí ò jẹ́ kí wọ́n sọ àwọn ọmọ lẹ́yìn wọn kankan nù. Èmi wọ́n rò wípé lásìkò yìí ó yẹ ká wá tún okùn ṣòkòtò wa ká tún okùn yẹn so dáadáa kó lè le ká tó wá gbiná ojú àwọn arábí yìí. Àwọn kankan wà tó jẹ́ wípé wọ́n fẹ́ jẹ́ ká yọ̀nà náà. Gómìnà àná ní ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀ṣe ó fi ẹ̀sùn kan gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé wípé wọn ò ṣètò lórí ọ̀rọ̀ ètò ààbò ló ṣokùnfà ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọ̀nyí. Ẹni yìí sọ lórí ètò kan tó ti farahàn iléeṣẹ́ amóhùnmáwòrán Arise. Ìwé ìròyìn gbé káàkiri wípé àwọn sì máa tẹnumọ́ ọ̀rọ̀ àwọn pé gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé wọn kò ṣètò wípé ẹ̀tọ́ gbogbo àwọn gómìnà ní láti rí wípé ètò ààbò ó múnádóko nínú ìṣèjọba wọn. Gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé kọ́ ní ọ̀rọ̀ yìí bá wí. Ó bá àwọn gómìnà ilẹ̀ Yorùbá lẹ́yọ kọ̀ọ̀kan wí eléyìí àròkọ ńlá ni torí bá kó wáyọ tọ́lọ́run bá kó wáyọ lọ́wọ́ àwọn arábí yìí tí a rí àwọn ọmọ yìí àti àwọn akẹ́kọ̀ọ́ wọn gbà padà láyọ̀ àti àlàáfíà. Àwa náà a mọ̀ wípé ọ̀rọ̀ ètò ààbò ojúṣe àwọn gómìnà ni láti rí pé ó múnádóko. Security vote tí ẹ̀ ń gbà lásìkò ti tó ẹ ṣe àlàyé fún àwọn ará ìlú pé ibi tẹ́ ẹ̀ ń lọ sí rèé o. Ẹ wá gbé yẹ̀wò wípé báyìí ló tún kù sí kẹ́lẹ̀ náwó yẹn náà lé lórí nítorí ojúṣe yín ni láti ṣe ààbò fún ẹ̀mí àti dúkìá àwọn ará ìlú tẹ̀ ń ṣe ìjọba lé lórí. Adúpẹ́ ń pé ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Èkó wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ láti ṣe àgbékalẹ̀ ikọ̀ ẹ̀ṣọ́ ààbò kan tá a mọ̀ sí Kòsáyè. Mo wo fọ́nrán yẹn mo rí àwọn iṣẹ́ takuntakun tí àwọn arábì yìí ṣe 84 suspects ni wọ́n rí kó nínú àwọn igbó. Wọ́n ní àwọn ń gbìyànjú àwọn ṣe àgbékalẹ̀ operation Kòsáyè yìí láti dẹ́kun àwọn criminals àwọn oníwà ọ̀daràn tí wọ́n sápamọ́ sínú igbó àbí tí wọ́n lè fẹ́ rápálá wọ ìpínlẹ̀ Èkó àbí ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ ìpínlẹ̀ Ògùn wọ ìpínlẹ̀ Èkó. Operation Kòsáyè yìí èmi á dẹ̀ gbé òṣùbà káre fún initiative yẹn wípé ó tún dá o kí wọ́n máa mọ̀ wípé ilẹ̀ Yorùbá ti di ìbẹ̀rù fún àwọn oníwà ọ̀daràn Fúlàní bòròró tí wọ́n ní èròǹgbà burú nílẹ̀ Yorùbá tí wọ́n fẹ́ máa da omi àlàáfíà yìí lóru. Operation Kòsáyè yìí ó tó fún wa bẹ́ẹ̀ tí wọ́n bá lè tẹ̀síwájú tó di àsìkò kan tí wọ́n rẹpẹtẹ tí ò dẹ̀ yẹ kí wọ́n rẹpẹtẹ tí wọ́n bá lè mú bí wọ́n ṣe bẹ̀rẹ̀ dáadáa yìí tí wọ́n bá lè parí ẹ̀ dáadáa á ṣe ìrànlọ́wọ́ púpọ̀ fún wa púpọ̀ nílẹ̀ Yorùbá. Ìjọba, we are looking up to you when it comes to security of lives and property. Èyí tá a lè ṣe là ń ṣe yìí o. Wọ́n ní ẹni tá a bá ń pè tí ò bá ti gbọ́ ẹni tó ń pè yẹn náà ò ní dákẹ́. A máa tẹ̀síwájú ni láti máa ké sí ìjọba láti máa ké sí yín pé ẹ dákun ẹ bá wa ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ yìí. Ẹ má jẹ́ kó dìgbà tó bá tó bọ́ sórí. Àwọn akẹ́kọ̀ọ́ yìí wà níbi tí wọ́n wà àti àwọn olùkọ́ wọn. Ọdún wo la tó fẹ́ mọ̀ pé wọn yóò kúrò níbẹ̀ ṣùgbọ́n èmi mọ̀ pé bí Ọlọ́run ti ń bẹ tẹ̀mí ẹ̀ wà láàyè òmìnira àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ yìí kíákíá ni. Ibi tí wọ́n fẹ́ parí ọ̀rọ̀ mi sí òun ni wípé Ọlọ́run bless wa nílẹ̀ Yorùbá. A ní àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ààbò ìbílẹ̀ tí ó kájú òṣùwọ̀n. Kí ló wá dé tó wá di wípé ìlara hatred àìsí ìṣọ̀kan wá di ohun tó fẹ́ sọ gbogbo ẹ̀ di tọ́nàfọ́ká tó fẹ́ dàbí pé oníkálukú ò mọ ojúṣe rẹ̀ mọ́. Kí ló dé tí mo ṣe sọ? I stand to be corrected tó bá fẹ́ dàbí everybody gbọ́dọ̀ máa ronú bí everybody. Ẹ jẹ́ kí n kà á fún yín àwọn ikọ̀ iṣẹ́ àbòtá nílẹ̀ Yorùbá tó jẹ́ ti ìbílẹ̀. A ní altar àwọn hunter
àwọn dẹ Àgbẹ̀kọ̀yà Àmọ̀tẹ́kùn Èrò Ẹkùn OPC forest guard náà wà ń bẹ̀ àwọn vigilante náà wà ń bẹ̀ eléyìí gan lásán wọ́n ti tó fún wa nílẹ̀ Yorùbá láti kojú àwọn aráabí yìí ṣùgbọ́n ẹ mọ ìṣòro kan ta ní ìṣòro àìfi ìmọ̀ ṣọ̀kan ìṣòro èmi jù ẹ lọ ìwọ ò jù mí lọ ìṣòro wípé ẹnìkan ò gbọ́dọ̀ gba ògùn yẹn ọ̀rọ̀ tó dẹ̀ wà nílẹ̀ yìí ó ju wípé ká máa sọ wípé èèyàn kan fẹ́ gba ògo lọ ohun tí ó yẹ ká ṣe lásìkò yìí ni pé ká gbájúmọ́ ìlọsíwájú ilẹ̀ Yorùbá ká dẹ̀ mú ọ̀rọ̀ ètò ààbò wa lókùnkúndùn àwọn bàbá kan jáde máa sọ pé àwọn ní ogun abẹnugangan àwọn lè ṣe eléyìí àwọn lè ṣe tọ̀hún àwọn lè ṣe eléyìí but why don't we come together ẹ jẹ́ kó OPC máa ṣe tiwọn ẹ jẹ́ kí Àgbẹ̀kọ̀yà máa ṣe tiwọn ẹ jẹ́ kí àwọn vigilante máa ṣe tiwọn ẹ jẹ́ kí àwọn ti Ìró Ẹkùn Sunday Igboho ẹ jẹ́ kó máa ṣe tiwọn fún nǹkan kan ni bá ṣe ń fẹ́ ọ̀rọ̀ yìí lójú lọ́tún ó dàbí wípé à ń fẹ́ di ara wa síta ni ó ṣeé ṣe kí everybody má like ohun tí mò ń sọ yìí but bitter truth ẹ jẹ́ ká sọ ẹnikẹ́ni ò gbọ́dọ̀ bú ẹnu àtẹ́lù ẹnikẹ́ni lásìkò yìí most especially Ìró Ẹkùn tí a ti ọwọ́ olóyè Sunday Igboho ṣe àgbékalẹ̀ rẹ̀ a gbọ́dọ̀ bú ẹnu àtẹ́lù a gbọ́dọ̀ rí gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ dá ògo gbà èèyàn kan sọ kankan wípé níjọ́ tí wọ́n rìnrìn àjò yẹn lọ sínú igbó ẹnìkan ò rí tèèyàn kan rò oníkálukú kọ̀ wọ́n rìn and this is what we need ẹ jẹ́ ká ṣe ká tẹ̀ fi ní ìsinmi ká fi bóyá lẹ́yìn gbogbo rògbòdìyàn yìí o a lè wá tún bẹ̀rẹ̀ nǹkan míì ká máa bára wa fà á ká máa bá ṣùgbọ́n nítorí ohun tó wà lẹ̀ yìí ẹ jẹ́ even though tábà lè pretend ẹ jẹ́ ká pretend bí wípé a ti wà ní ìṣọ̀kan láti fi yanjú ohun tó wà lẹ̀ yìí gangan ni because tábà ní ká máa fà á lọ́tún ká máa fà á lọ́sì ìgbà kan Sunday Igboho ó ti ń ṣe jù ó ti ń ṣe ìgbà kan ṣóun nìkan ni ìgbà kan fẹ́ dàgbà ògùn yẹn ni ọjọ́ wo la fẹ́ ṣe léyìí dá ẹni tá a tẹ̀ ń báwò yìí gan kò tẹ̀ rí tiwa rò kò rí ti àwọn tó ń bu ẹnu àtẹ́lù kò rí ti wọn rò ìfẹ́ ilẹ̀ Yorùbá ló wà lọ́kàn ẹ̀ tó sì gbajúmọ̀ wípé sẹ́ ní ilẹ̀ Yorùbá yìí àwọn ará mi wọ́n gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ àwọn bòròrò Fúlàní darandaran Ìbà Gani Adams a ní dákẹ́ láti máa pè yín ẹ pé àwọn ọmọ yín ẹ bá wọn sọ̀rọ̀ kí wọ́n dẹ́kun àwọn ìwà ìbàjẹ́ tí wọ́n wù yìí ẹ̀yin náà gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n ẹ kópa tiyín lórí ètò ààbò Ààrẹ Ọ̀nà Kakanfò ni wọ́n fi yín jẹ olórí ogun generalismo kí ló wá dé tẹ́ ò ṣe ojúṣe yìí ẹ fi olóyè Sunday Igboho sílẹ̀ ẹ̀yin Àgbẹ̀kọ̀yà ẹ̀yin náà jáde ẹ ṣe tiyín ẹ̀yin vigilante ẹ ṣe tiyín àwọn Àmọ̀tẹ́kùn náà ẹ gbìyànjú ẹ̀yin náà ẹ ṣe tiyín ẹ má wo aago aláago ṣiṣẹ́ I stand to be corrected tó máa fẹ́ dàbí everybody gbọ́dọ̀ máa ronú bí everybody ẹ wo ọgbọ́n ọ̀ká gbọ́ afẹ́fẹ́ ní kó lọ a máa sọ tiwa ẹni bá gbọ́ kó gbọ́ ẹni ò bá sì gbọ́ kó má gbọ́ torí ìlọsíwájú ilẹ̀ Yorùbá ló jẹ̀bi lógún ọmọ ẹlẹ́ran wa ò gbọ́dọ̀ jẹgun ọmọ aláṣọ wa ò gbọ́dọ̀ wà kísà èyí mo tún ní kí n wá fi update yín o ẹ má jẹ́ kí ọ̀rọ̀ tí àwọn agbésùmọ̀mí yẹn sọ wípé àwọn lè kidnap àwọn gọ́vnà tí wọ́n bá ti wọlé ti àwọn gọ́vnà mélòó làwa mẹ̀kúnnù ó tú àṣírí yẹn wípé kódà àwọn èèyàn tí wọ́n rán sí òun àwọn boys òun ni àwọn ọmọ ológun tí wọ́n rán sí òun boys òun ni ó dẹ̀ ń béèrè fún òmìnira àwọn èèyàn rẹ̀ olórí àwọn agbésùmọ̀mí ìròyìn yẹn jáde mi mọ̀ bóyá rí oní tíjọba ò bá yànda àwọn èèyàn tí òun á bẹ̀rẹ̀ sí ní tájẹ̀tì àwọn gọ́vnà láti kó wọn síta inú àwọn èèyàn kan tẹ̀ ń dùn wípé tábà tẹ̀ ń gbé wọn orí wọn á pé àwa aráàlú náà a gbọ́dọ̀ wà lójúfò ẹ wo tó bá fẹ́ dàbí everybody gbọ́dọ̀ máa ronú bí everybody èèyàn kan bá mi dá sọ̀rọ̀ yìí tí ó ṣì wọ́n lẹ̀ tí ò ti tán lẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ ní ìtumọ̀ púpọ̀ tí mo dẹ̀ bẹ̀ jẹ́ kẹ́ gbọ́ ẹ bá mi like ẹ bá mi comment kẹ́ ẹ bá mi share nítorí ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni. lórí fídíò kan tó láǹfààní tó bọ́ta ní ti àyà àná ni mo fẹ́ sáré láǹfààní láti tàn yẹ́bẹ́yẹ́bẹ́ ohun tó ṣẹlẹ̀ àti pé ìhàwó olóyè Sunday Igboho kọ́ sí ìhàwó ni àwọn tó jẹ́ ìsọmọgbè tá a lè pè ní kòkòdán tá a lè pè láwọn tí mójútó iṣẹ́ yìí ìhàwó ni wọ́n kọ́ sí òun ló fẹ́ jẹ́ sáré nà níbẹ̀ ó rí gbogbo ẹ̀yin tí fídíò yìí bá láǹfààní tó bá bínú ẹ má bínú nítorí àjẹbí mọ́mọ́ èhun ni máa ń tùlú ó wá rí learn to say sorry and learn to say thank you gbogbo ẹ̀dá tí ó bá mọ bí wọ́n ṣe ń dúpẹ́ kò ní mọ bí wọ́n ti kíyàn pẹ̀lẹ́ ló fi jẹ́ pé àwa sọ fún yín pé gbogbo ìtó bá dà kù díẹ̀ káàtó ń bẹ̀ á bẹ̀ yín pé kẹ́ ẹ má bínú kí ló ṣẹlẹ̀ nílùú Ìsọlùsìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ìsọlùsìn ni wípé wọ́n gbọ́ pé àwọn Fúlàní kan wọ́n jíyàn gbé wọ́n sì pààyàn nílùú Ìsọlùsìn yìí làwọn ọmọ ikọ̀ aláàbò tá a mọ̀ sí Ìró Ẹkùn fọ́ sínú inú igbó
látàrí pé wọ́n ní agbègbè ibi tí wọ́n gbà nìyí làwọn náà fi wò wípé ẹjẹ́ alẹ́ wọn lọ nígbà tí wọ́n dénú igbó ni wọ́n pàdé àwọn fúlàní yìí tá a lè pè ní bòròró ẹgbà wọn bèrè níbo ni wọ́n lọ wọn rí kókó kan àbí nǹkan kan tí wọ́n sọ ni wọ́n fi láǹfààní ni wọ́n kó wọn wá sínú ìgboro èyí tá a lòdì sí ń bẹ̀ ni wípé ẹ má fọwọ́ kan gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí nítorí ẹni tí ó bá ti sọ pé ó jẹ̀bi ẹ̀sùn tẹ́ ẹ fi kàn án kí lẹ́ nà á sí mo fà àkókò yìí bẹ̀ gbogbo àwọn olólùfẹ́ wípé gbogbo àwọn tí wọ́n rí kò yìí wọ́n ti kó wọn fàjọ DSS wọ́n sì ń ṣèwádìí lórí wọn ẹni tó bá dàbí pé fídíò yìí ó kù díẹ̀ káàtó fún ẹ má bínú torí garawo ìbínú epo orí òní bínú ewé atayo òní bínú oògùn èrò òní bínú abéròdéfẹ̀ àfáàkàn òní bínú kùránì àkànbí mo wé yìí. ẹ ṣe jẹ́ nínú iṣẹ́ tẹ́ ṣe yìí wọ́n ní ìwọ ló pe gbogbo àwọn pé káwọn wá lọ ṣiṣẹ́ tẹ́ ṣe ṣé lóòótọ́ ni. irọ́ ni gbogbo nǹkan tí wọ́n pa mọ́ mi lóòótọ́ dé nǹkan ṣẹlẹ̀ sí bá wa bọ̀ wípé mi ni mo pè wọ́n irọ́ ni wọ́n pa ẹ́ mo fi tó gbọmọ fọlọ́ bá ṣe ní tó jẹ́ pé gan fámìlì mi ràn mí kò sí anybody tó ṣe é rí àfi èmi gan ní í ṣe é rí ṣùgbọ́n èdè tó kọlù wá yìí mo mọ̀ pé bẹ́ẹ̀ ni èmi gan ní gẹ́ẹ̀tì ara mi tí n bá gẹ́ẹ̀tì ara mi ni kò yẹ kí irú èdè yìí kó kọlù mí so ìtọ́fà dojú táwọn náà fi sọ pé èmi mo pè sí wọn ẹgbẹ́ lọ́wọ́ Sunday gan ṣé mo mọ̀ ọ́ rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn níwájú ọmọ ara rí ní ìmọ̀ wọn pé kájọ sọ̀rọ̀ pé èmi ni mo fa ẹnìkan wá ní ìfẹ́ anybody wá. gbogbo yín tì í síra yín ta gangan wá ni ó sọ pé òkè ẹja lọ ṣiṣẹ́ ẹ̀ torí bá ṣe bí gbogbo yín nísìnyí oníkálukú sọ pé eléyìí ló. mo fi tútù gbìmọ̀ fọlọ́wọ́ bá ṣe ẹlẹ́rìí iwájú àti èèyàn ipe tó bá jẹ́ pé mi ni kí n má bọ̀ níbi tí mo wà tó bá jẹ́ pé mi ni o mo fọlọ́wọ́ bá ṣe ẹlẹ́rìí. báwo lóòótọ́ òkè o ti sọ pé wọ̀kọ́ báwo wá ló ṣe wá jẹ́ ara àwọn tẹ́ ẹ jọ lọ ṣiṣẹ́ yìí. ṣé ń gbọ́ mi so lóòótọ́ ni ìgbà tí èdè yẹn dì mí sínà pè mí lérí aago ìgbà tó pè mí lérí aago mo wá bá nítorí ní fi ń dìnnà pé èmi ni mo wá pè lérí fóònù ó sì ń parọ́ ni èmi tó ń dìnnà pé èmi mo ṣe irọ́ ló pa so èmi àti sínà àwa la jọ wá bá àbí yìí tí ń jẹ́ kínní Abdullahi so wọ́n ṣàjọ sọ̀rọ̀ èmi ò mọ̀ nǹkan kan pa yẹn nítorí èmi ṣáà sọ fún wọn pé nǹkan yìí ìgbà tí èdè ṣáà wá kọlù mí gan tí àwa mọ̀ tí mo ṣe mọ́ bí èdè yẹn sì kọlù mí ní ìgẹ́tì ara mi bí mo sì tẹ̀lé wọn lọ ni. òkè báwo lẹ ṣe mọ̀ pé Abdullahi níbọn àbí ta ni. wàláì tàláì àwọn náà wọn jọ sọ ṣùgbọ́n èmi tèmi dé mò ń kàn tẹ̀lé wọn lọ ṣùgbọ́n mo mọ̀ ní ìgẹ́tì ara mi tí n bá gẹ́tì ara mi ni kò yẹ irú nǹkan báyìí kó ṣẹlẹ̀ sí mi. kí lorúkọ rẹ. Umaru ni. Umaru kí ni. Usman. làgbọ́n jókòó lẹ̀ tí wọ́n lọ forí jálé agbọ́n jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ ní Sunday Igboho ń ṣe content tí wọ́n jáde síta jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ ní Sunday Igboho ń ṣe fíìmù tí wọ́n jáde síta àbá tí màkàn jókòó jẹ́jẹ́ kan fọmọ Adéyẹmọ lẹ́kẹ́jẹ́ kọ́mọ Adéyẹmọ máa ya fíìmù tó ń yà lọ àbá tí màkàn jókòó jẹ́jẹ́ nígbà táwọn náà ti mọ̀ pé oògùn òkìkí ni ọmọ Adéyẹmọ ṣe kan fọmọ Adéyẹmọ lẹ̀ kó oògùn òkìkí ẹ̀ lè máa tàn lọ àti jù ẹ lọ náà bá lọ àìtó náà bá bọ̀ o wọ́n darí dé wọn ò jẹ́ nǹkan kan àti jù wá lọ náà bá lọ àìtó náà bá bọ̀ o wọ́n darí dé wọn ò jẹ́ nǹkan kan o èmi mo ti dégun ẹja number 1 I'm Èkìtì man I live in Adó Èkìtì èmi ti kọjá ní tẹ́lẹ̀ máa dúkùn mọ̀húrú mọ́ òtò pa bàtà pàjẹmọ́jẹmọ́ etí ẹ̀ àtẹ̀yìn tẹ́ ń pè àti Gani ọ̀gá yín kò ní dáa fún yín aláwọ̀ ọmọ oníkan ò ní jẹ́ kí nǹkan ó bàjẹ́ ẹ̀ ní nísìmí aláwọ̀ ọmọ onílùú ò ní gbà kẹ́ fi ìmọ̀ tara yín nìkan kẹ́ fi sílẹ̀kùn fáwọn ìran yín láti wá gba ilẹ̀ wa lọ́wọ́ wa I pity those people that still follow Gani ojúra wọn lọ bí oní pàṣọ ni o bàbá mi Ige Solomon the Sacretus of Sharon àwọn ojúlówó ọmọ ọkọ nìyẹn kò ní bàjẹ́ fún yín bàbá mi àgbàrá yìí fòkòtò ilé ayé yìí ò ní fòyín lò ojúra wọn lọ ẹ tún gbọ́ wẹ́rin lénìí ẹ gbọ́ ohun bàbá mi kan màá tún pè wọ́n wọlé jẹ́jẹ́ ìjẹ́jẹ́ ní Sunday Igboho àti fíìmù ẹ̀ tó dẹ̀ ń dùn mọ́mọ́ Yorùbá nú èyí tó yẹ kán àti títí wọn kọ́mọ Yorùbá náà kan sára fún wọn ìwù ìlara náà gbẹ́wọ̀ wọ́n rò pé wọ́n fẹ́ bí ọmọ Adéyẹmọ ṣubú ni they want to turn the Yorùbás against the Sunday ọmọ Adéyẹmọ Igboho ṣá ṣùgbọ́n iṣẹ́ tọ́lọ́run ọba mi ti parí ni ẹ mọ̀ bínú ibi tí mo ti tún rí nẹ́tíwọ̀kì lé nìyí tí nẹ́tíwọ̀kì yẹn bá tó kúrò bí bá máa tún lọ síbi tí mo ti máa rí èmi ti kúrò nínú ẹni tẹ́lẹ̀ máa halẹ̀ mọ́ òtítọ́ làwà dúró lé lórí torí ilẹ̀ bàbá wa ni
gbogbo ẹnikẹ́ni tó bá ti fẹ́ ta iná Yorùbá fún Fúlàní ìbáàjọ́ máa tápà ìbáàjọ́ mọ́ ọkọ́ ilẹ̀ Yorùbá máa mú ilẹ̀ yọ kọ̀ọ̀kan ni. ọmọkùnrin kan tó jáde síta tí ń ṣẹnu wọ́nà yẹn tó lóun ọmọ Ìgè Àdùbí lógun ojó tó ní OPC lóhun tó ní ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá ààrẹ Mrs Gani Adams ló lè ṣe mo ti gẹ̀ẹ́tì orúkọ ẹ̀ Adémúyìwá Tọ̀nàdé ni wàá lọ sọ̀nà yẹ̀wò ní padà bọ̀ ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa mú ìwà àti Gani orí bàbá fẹ́ di fáṣẹ máa bá gbogbo yín jà àtòrí àwọn ẹ̀mí tó ti pa àwọn ẹ̀mí tó fi ṣòfò lọ́wọ́ ètò pa ní Kétu ní Ìdí Àràbà ní Mile 12 torí pé òun já ìjà pé ó fẹ́ gba ògo OPC Sunday Igboho ń jà kó gbogbo kẹlẹ́dẹ̀ ta ló jà nínú ìlú àti Sunday Igboho lákọ̀ọ́kọ́ náà ọmọkùnrin tó sọ̀rọ̀ àwọn ọmọ Gani ti ń pọ́ ọmọkùnrin wọn ti ń tẹ́tì yẹ but mo mọ̀ pé digbí lọmọkùnrin yẹn dúró digbí ló dúró tí ò ní àbàwọ́n kankan lára ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí ẹ kí kọ́kọ́ bẹ̀rẹ̀ ìrètò wa báyìí ẹ má bínú mo ti kí yín o àjíǹde ara máa jẹ gbogbo yín bí ìgbà táwa ní afẹ́fẹ́ ẹlẹ́yà àwọn afẹ́fẹ́ wọn ṣe lẹ́yà ni ní ọjọ́ mi tó níjó bá ń jíjó tá má mọ̀ pàwọn ò lè jó wọn á dákẹ́ wọn á jẹ́ kó níjó jíjó ẹ̀ ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí ná ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí tó mọ̀ wípé lákọlá wa tójó bá rọ̀ tójó bá jẹ́ kágbàgbé máa tún padà wá. wà nílé ìdẹ́kùn ti pàdé ààrẹ wa ara ìjọlọ ògùn kálukú òrìjọ lọ́dẹ̀ mi ti àyà tí bàbá ń fẹ́ lá wọ́n sì yàrá yìí lò tán yàtọ̀ tọ́kì jẹ ìtàn chicken jẹ ẹni oyè wọn máa fẹ́ kó gbàgbà tó wù àdá òdèdè alámọ̀lá tó jẹ́ ìyèdè àti lára nìkan náà ìbànújẹ́ ayé púpọ̀ kéré nítorí àdáyé láti ibi láti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn ẹ jẹ́ kí n pe bàbá mi kan wọlé Ọlọ́run jẹ́ kó wà available eléyìí ń sọ̀rọ̀ mo sọ nígbà kan mo ní nígbà tá à lọ ń tú rẹ́kọ̀dù àrí rẹ́kọ̀dù oníkálukú CV yes kí n lo CV ọmọ tó sọ̀rọ̀ jáde síta wípé aṣọ obìnrin náà fi escape Gani kúrò ní Ọ̀wọ̀ pé ojú ayé òun àtọ̀run ni bàbá tó pè mí lénìí pé òun tún dàgbà ju ọmọ bùkún ní lọ pé story tọmọ yẹn sọ kò kí tó pé bí kékeré lóòótọ́ ọmọ yẹn rí but kò rí tán mo wá sọ fún pé bàbá jẹ́ tí n bá pè yín ṣe lórí ọ̀fẹ́ àti dáhùn sórí ètò ìwọ fẹ́ yẹ èèyàn kan mo ti sọ fún yín tílẹ̀ rí mo ní dìmọ̀ tí àwọn tó ń tẹ̀lé ẹlẹ́yìn bá ṣe ń jáde síta làwa ó máa tó àṣírí ẹ̀ nothing you are nothing mi rò pé bàbá yìí wà àràfẹ́lẹ́bù wọn wà fẹ́lẹ́bù ó rìn kí wọ́n gbé kó lè mọ̀ mo ti sọ mílí mi ò ní ra àràbù níbi tá a bọ́jọ́ orí wa dé ìyá ògbẹ́dọ̀ máa bá àwọn ọmọ àlè àwọn olórí burúkú tó fẹ́ balẹ̀ Yorùbá jà ká máa bá wọn jà ká máa ra àràbù ó lọ straight ni a máa sọ orú ohun tí o jẹ́ kán lè mọ̀ pé lóòótọ́ àti lódodo you are nothing anígà ní ìṣọmọ Yorùbá tápà ni ó fẹ́ máa fi ra ìwé ẹni tó jẹ́ ojúlówó ọmọ Yorùbá tó lóríkì káre Sunday ọmọdé yẹmọ Ìgbòho ṣe ọmọ aládé ládé Aláàfin ọ̀ládé adé aládìkún òun lágbà lágbé fáláàfin àwọn lọmọ aládé ṣẹṣẹ fún yes tó bá ní òní gbà àwa náà sọ fún mi pé níbi tájọba dé yìí kẹ́kọ̀ọ́ sínú ẹ tó dábìí lè ṣe yọtọ̀ mi ọ̀rọ̀. ní 2002 wọ́n kóra wọn wá sọ̀rọ̀ wọ́n fẹ́ lọ̀wọ̀ àwọn bá ti jáde sí wọn wọ́n pa wọ́n bí ìwé rẹ̀ wọ́n pa wọ́n fúnra fún ẹni tó bá parọ́ ẹni tó bá parọ́ ẹni tó bá parọ́ ìdá aṣọ obìnrin náà wúlò mọ́bọ̀ fún mi tó fi sábò wọ́n pa wọ́n fi náà sí ọ̀tọ̀ 2002 ìlú inú wọn tó jẹ́ ní fídíò wọ́n lè kúrò lọ́wọ́ ìgbà tí bàbá mi kúkú wá sí bàbá mi. ṣé ń gbọ́ bẹ́ẹ̀ a fẹ́ mọ ẹni tó jẹ́ janujanu àti jagunjagun although I know the 95% let me 99% of Yorùbá ohun tó ń bò lórí ọ̀rọ̀ ọmọ tó pè ní Gani tẹ́lẹ̀ àwọn èèyàn ti ń tú síta ẹjọ́ ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ Ọ̀wọ̀ mo tún fẹ́ kẹ́ tú bá ọ̀rọ̀ tọmọkùnrin sọ tẹ́ bá wà ní Ọ̀wọ̀ dáadé mo fẹ́ kẹ́ yín náà jáde síta kẹ́ wá sọ pé lóòótọ́ nǹkan tí ọmọkùnrin sọ òdodo ọ̀rọ̀ ni ẹgbọ́ pẹ̀ sí ẹ má bínú nẹ́tíwọ̀kì ni. pẹ̀láṣọ́bìnrin pẹ̀lú káwọn tó kó wá sọ̀wọ̀ gbogbo mọ́tò tó kó wá sọ̀wọ̀ pàápàá wọn jókòó pẹ̀ kò sí lè tán kókó lọ́wọ́. kábíyèsí ọlọ. nínú gbà wọn gbé jáde CAC ẹ̀kọ́lẹ̀ CAC ní ìgboro òkò ilẹ̀ ìdọ̀kadà sí pé tó gbé lọ express lọ́dọ̀ tó fi gbé àlọ́ káyà mi. ẹ ṣé bàbá mi ẹ ṣé. ṣó ń jọra wọn ṣó ń jọra wọn. bàbá akínbá wà gbàdá kiri ogun ló ní kò ní kankan. ṣé rí pé ọ̀rọ̀ tọmọkùnrin yẹn sọ lánàá ó mú yes ẹ túbọ̀ eléyìí. ó ṣẹlẹ̀ lọ́kọ́ta nígbà tó gbé lọ sí pàǹtí tó fẹ́ pa sí pàǹtí gbà yẹn ọmọ wọ ní ọmọ wọ Adékòlú ojú Adékòlú ló fẹ́ pa lọ́jọ́ yẹn wọ́n jà ní ọkọ́ta wọ́n jà lọ́kọ́ta Gani Adams àti fashion wọ́n jà ní Century Hotel ọmọ wọ ní ojú Adékòlú ló wá lọ síbẹ̀ tó wá lọ kó wọn gúrúùpù Gani yẹn wọ́n wá bá peaceful ọlọ́pàá kan tó ń wá tán pa ọ̀pá lọ́wọ́ wọn so Adékòlú wa kó wọn wá sí pàǹtí ní
ní lẹ́kọ̀ọ́. ẹ máa bá mi lọ́ọ̀kì ẹ máa bá mi láìpẹ́ ẹ máa bá mi ṣíà. ó fẹ́ pa Gani lọ́jọ́ yẹn wọ́n bá bẹ̀bẹ̀ ni ẹbẹ̀ kí ni Gani ti agbára olórí lọ́jọ́ yẹn àti gba 2020 ní kí ni yẹn ṣẹlẹ̀ wọ́n mú Gani bẹ́ẹ̀ ni mú adìyẹ ni ẹbẹ̀ ìlọ́wọ́ wọ́n mú Gani mú adìyẹ wá sí pàtó ni dínà yẹn Adékòló mú lọ́jọ́ yẹn ẹ̀sọ́ pàdé kòló kí wọ́n ṣe ní pàtó lọ́jọ́ yẹn ẹ̀sọ́ kò ń jagun kò jagun kò fojú àgùn kankan o ẹni ló ń jà o. Information. Thank you for information for less. Okay, sir. Okay, sir. Okay, sir. Tí n bá ṣe program. Ojú ò ní tì yín gbogbo ẹ̀yin tí à ń pè ọ́ ẹ̀yin tẹ́ ń pè wá tẹ́yìn náà bá ní information most especially ẹ̀yin tẹ́jọ́ mọ Ọ̀wọ̀ àṣírí ẹ̀kọ́ yìí tú lójú ewé àṣírí yìí ò ní tú ìlú Ọ̀wọ̀ ò ní dàrú ẹni tó máa dàlú Ọ̀wọ̀ rú ọba mi ò ní fún lórí ọ̀fẹ́ láti wọbẹ̀ bí Ọlọ́run ọba mi ṣe sísì ẹsẹ̀ Gani ní Ọ̀wọ̀ àwọn àgbẹ̀kẹ́rẹ́ ní kò sí ìlú tí ó pín sí Gani ò sí yẹyẹ kó máa parọ́ tọ̀yìn mo ní ọmọ ogun 5 million red made ọmọ ogun 5 million kì í ṣe pé àwọn àṣẹ lọ́ba máa wá ọmọ ogun 5,000 50,000 kan ọmọ ogun 5 million ti wà lẹ̀ tí gbé ọdẹ wà lẹ̀ òun ẹgbẹ́ ẹlẹ́yà wọn yìí. àwa tá a gbọ̀n tí ì ṣe wọ́n ní a ní kó jáde síta ogun tó bá jà kó sọ síta káwárí. wọ́n mú Gani ó ti lọ sí pàǹtírí ó ti lọ sí kinní kankan it is because of. the answer is capital no ẹjọ́ tẹ́ bá fẹ́ pé bí ẹni nǹkan nípa ààrẹ Mrs. Gani Adamu ààrẹ Arikuyeri ààrẹ Jọlọ of Yorùbá land orí WhatsApp ní kẹ́tì pé ẹjọ́ 08064993262 ẹjá máa túṣọ lójú irọ́ àwọn tí ò jẹ́ nǹkan kan tó sọ pé wọ́n jẹ́ nǹkan kan àwọn tó ń fi Yorùbá ń cash owó àwọn tó fi Yorùbá di pàtàkì tí ò níṣẹ́ tí ò lábọ̀ tó fi Yorùbá gba 6 billion lọ́wọ́ Jonathan pẹ̀lú àwọn empowerment tó gbà tó lóun fẹ́ ṣe mo sọ fún yín mo ní di majority àwọn tó pariwo lẹ́ni ògbólógbòbẹ́ Oòduà ìgbà tí incident yẹn ṣẹlẹ̀ wọn àti ìbí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jáde síta lónìí tó sọ́dún fòròfòrò 5 naira tó fún wọn ó ti di ojú inú wọn ó ti di etí inú wọn somebody like Adémúyìwá tọ̀nà tẹ́ bá wojú ìyẹn dáadáa ẹ̀ rí pé frustration ó speak out nínú ayé ojú lọ Gani is nothing olórí ogun tó jẹ́ pé wọ́n múra fún bí obìnrin tó fi escape jáde ni owó òṣìṣẹ́ níjọ́ ẹ̀kọ́ ló ń fẹ́ lu agbára òun pé no nígbà mo sọ pé ìgbẹ̀yìn àṣẹ bí o lè dáa ìbìtẹ́ bàbá Dr. Frederick Fasehun ẹlẹ́dàá bàbá yẹ ò ní sùn content creator ní Sunday Igboho tàdé tó ń ṣe content creator yẹ ó ṣe ó fi lé Sẹ́ríkì Ìgàngán kúrò ní Ìgàngán ó ṣe content creator yẹ dé Èkìtì ń bí báyìí ó ṣe content creator yẹ gọ́vnà Dàpọ̀ Abíọ́dún rí pé irú content creator yìí tábàlẹ̀ rẹ̀ tó máa ṣe content creator yìí tó máa ṣe content bí orú eléyìí ní Ogun State kí àwọn náà àṣà ó wá ní sókè Ìgbòho tó ṣe content creator yẹn wà lára ni ó tún lọ bẹ̀ ó tún lọ perform another content ó tún lọ perform another creator again drama movie tó dáa tínú gbogbo àwọn ọmọ Ògùn dùn sí ó tún dé after 5 years nobody can create a content creator like Sunday Igboho again Gani dẹ́wà abọ́lódé fẹ̀ lójú òun ló kọ́kọ́ máa dé pati onípati ọmọ yẹn mọ̀ tó dáadáa ó ní ó gbé igi òró dání igi òró náà ni àtàgbádá funfun kó máa wọ káàkiri kọ́ lè mọ̀ sọ pé alágbádá ń bọ̀ kó máa bọ̀ comfort ẹ̀ ojú ti gómìnà bòmí lọ níbo ló ti rí owó Yorùbá ló fi mo sọ ní ìjẹta àìmọye ọmọ Yorùbá tó ti gbá nínú òyìnbó pẹ̀lú oyè burúkú tí ò sí nílẹ̀ Yorùbá ààrẹ bọ́ba jíròrò bá àròyìn ààrẹ ọ̀nà kakanfò ààrẹ bá àròyìn àgbà akin ààrẹ ọ̀nà kakanfò yẹyẹ èyí tẹ́ wà nínú òtútù lọ́run tẹ́ ń fàṣẹ bíbà tí tẹ́lẹ̀ bá ń fa nǹkan lẹ́yìn ẹ̀ tún máa kówó yẹ fún Gani àwa máa fowó yín gbọ́ abẹ́dá wẹ́ẹ̀tì kiri níbẹ̀ yìí àwọn dèdè ká máa tẹ̀lé lẹ́yìn máa sọ pé lóògójó Oòduà wọ́n dẹ̀ ń pa ọmọ Yorùbá lọ wọ́n pa ìran yín lọ gbà tó dé pọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú yín ti gbàgbé ilé gbà tó dé pọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ ti sọ̀pọ̀ ìyàkọ́ ẹ ti gbàgbé ilé ẹ wá ń kówó fún Gani Sunday Igboho ti dé ó lọ sí ìlú ara ẹ̀ no doubt about it we believe you are correct true Sunday Igboho is a content creator but inú ọmọ Yorùbá ń dùn sí orí tẹ̀tì yẹ kó kẹ́ ń fún wa ní oúnjẹ ká máa ní respect díẹ̀ gbà lọ́wọ́ àwọn kíni àwọn wèrè yìí mo rẹ́ni tó sọ fún mi pé stika ìrù ẹkù tó ń lẹ̀ mọ́ ara maṣíìnì òun pé bí àwọn ibi tí àwọn ọlọ́kadà ti máa ṣiṣẹ́ bí tó ń dúró bẹ́ẹ̀ báyìí olóòkàdé ọkọ̀ wọn sá lọ dànù bẹ́ẹ̀ ni kọ́ńtàtì tí Sunday Igboho dẹ̀ ń dùn mọ́ gbogbo ọmọ Yorùbá kí Gani jáde síta kó lọ hard arigidi ìlú ẹ̀ ó ti pín sí méjì ẹ rí ọmọ ọkọ ni mo ní tẹ́bá ti rí ọmọ ọkọ ìwà lẹ́ máa fi mọ̀ pé léyìí ọmọ ọkọ ni ìwà lẹ́dẹ̀ máa fi mọ̀ pé léyìí ọmọ àlè ni ní Ìgbòho ọba mẹ́ta ló wà mẹ́ ọba mẹ́ta
Ìgbòho jáde síta ó lóun ò sí fẹ́ ní kankan ó ní gbogbo ọmọ Ìgbòho lòun wà fún that is the wall of unity kọ́má rò pé sáìdì bíbẹ̀ ló ń bí lọ́gì sí o sáìdì bíbẹ̀ ló ń bí lọ́gì sí o àárín lò wá ó ní gbogbo ọmọ Ìgbòho pátá òun gbẹnu wọn sọ̀rọ̀ nílé lóko Gani ò lè ṣe bẹ́ẹ̀ láti gidi this man is not a Yorùbá àti pariwo ẹ ti bàbá kan ti jáde síta ó ti sọ tán ẹ̀ Rasaki Arógundadé náà sọ pé bàtà ń lọ sí Arigidi kò dálé bàbá ẹ̀ mọ̀ ìyá ẹ̀ ló wá láti ilẹ̀ Yorùbá ọmọ inú pé ni ìran Fúlàní ni that is how tóbi Ọlọ́run láti máa tóbi àlábẹ́ ilẹ̀ Yorùbá rú lẹ́bìrì tó dé pé ẹni tó bá ti rí bó fẹ́ ṣe nǹkan tó dáa fún ìran Yorùbá á dìtẹ̀ mọ́ bó ṣe dìtẹ̀ mọ́ bàbá Frederick Fáṣẹ̀hùn rèé tó ajá kí OPC ó ní Gani ní OPC ti bẹ̀rẹ̀ sí túyẹ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ tí bàbá yẹn sọ ọdún nígbà tá ń jà ìjà fashion OPC fashion ní Èkó olóògbé pàǹtí alẹ̀ tí pariwo rẹ̀ ti pẹ́ méjì àwọn ọmọ Yorùbá tó lọ ni bí mi ò bá mọ gbogbo ènìyàn mo mọ Alákà ọmọ Ìbàdàn ni very giant torí pé lóun bá Gani ṣe because Gani know that he is a strong man òru ni Gani lọ kàmọ́lé wọ́n dẹ̀ pamọ́ yẹn ẹgbẹ́ ọ̀rọ̀ tí bàbá yẹn sọ kí ni pistol ọlọ́pàá wádọ́wọ́ Gani he always bá Frederick Fáṣẹ̀hùn tó mú jẹ́ òun náà. tẹ́ ẹ bá ti rí ọmọ ọkọ ẹ dá ọkọ mọ̀ kì í ṣọkùnrin obìnrin ní ìran jagunjagun wo náà fi aṣọ obìnrin escape jáde rí tẹ́bà tó wípé wọ́n ní àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé ní ká máa ta Ààrẹ Ọ̀nà Kakanfò ojú ogun la kíkanjú máa ń kú sí ẹ̀gbọ́n ni wọ́n ní ikú ogun nípa kíkanjú ṣùgbọ́n lẹ́yìn òfẹ́ kú ó sọ gbẹ̀yẹ́ lọ́wọ́ ní ààrẹ ti tẹ̀hún ààrẹ mọ́dà ni òun sì kéde òfẹ́ jayé ẹ̀yin dìdìrìn ẹ̀yin ọmọ àlè ẹ̀yin afọ́fúgbẹ́mu ọmọ Yorùbá bẹ́ẹ̀ ń jẹ́ kí Gani máa fi yín káàṣì owó ó dẹ̀ sọ̀rọ̀ ẹ̀dí mílíọ̀nù àmọ́ yọrọ ẹ̀rí ẹgbẹ́ bàbá máa bọ̀ tó bá ti gbọ́ pa ọ̀ṣọ́ igi òrò tó bá ti gbé igi òrò yẹn dání mo fẹ́ dẹ́mọ̀ ìfún yín ni o ní ọjọ́ Tuesday tó bá ti gbé igi òrò yẹn orí ìjòkó tó bá ti gbélé tó kàn máa kan ayé yín ta pa ò ayé ń jẹ́ kí ni ó ta pa ò ẹ̀ lè rí tútò mọ́ ó ti gẹ́ẹ̀tì yín látàyé dọ́run ó ti báyé yín jẹ́ tọmọtọmọ lẹ́gọ̀ ọ̀fẹ́ o òun náà máa fọ́nbù wọ́n máa kọ́ ní kẹ́dùbọ̀ ṣẹ́dá fún mọ́tì sẹ̀lẹ̀ mọ́tì CAC ṣé bí àwọn akẹ́kọ̀ọ́jú àná ṣe nìyẹn ṣé yẹ kò ti yẹ kó yé yín pé lẹ́yìn òkan kíkankan ó lè ló wájà ó lè tán lé bí ẹni tó jẹ́ pé wọ́n díẹ̀ lókù ẹ̀mí ẹ̀bá bọ́ ní ọ̀wọ̀ ẹ̀yin tẹ́ sọ pé jagunjagun ó yàtọ̀ sí janujanu tani janujanu náà tani jagunjagun bàbá yẹn sọ̀rọ̀ kan ó ní tó bá ṣe election ní Ọ̀wọ̀ tó bá fẹ́ ṣe máa ṣe rọ́ọ̀fù tó bá sọ̀rọ̀ oníkẹ́kẹ́ tó máa disappear ní ó jura wọn lọ ẹ má bínú network ló ń pẹ́ra ní ilẹ̀ Yorùbá ṣe gbọ́ mi ohun tí ò jẹ́ ní Gani pẹ́ra ẹ̀ so ìwà oníkálukú ó ti ṣiṣẹ́ o hello Abatino bàbá mi mo wà pẹ̀lú ìdá á dára fún yín ojú òní mo gbọ́ pé wọ́n láwọn kan tẹ́tì yín. bàbá tí wọ́n tọ́ra wọn ni wọ́n bá tẹ́tì mi ju báyìí lọ mo fẹ́ máa jáde tí màá máa bẹ́ẹ̀ pé fún gbogbo wọn ni tí wọ́n ti wé ni. mo ní bàbá kan jáde ó ní sórí tẹ̀sán lánàá yẹn ó ní kò kí tó. àwọn náà àwọn àgbàlagbà tó kí wọ́n tún dáńgbà yẹn wọ́n tún mọ̀ jù àwa lọ ìgbà tí mo sọ ìlú wà lẹ́sẹ̀ fún àmì ìgbà yẹn ok àwọn tó sá lọ nú àwọn bíbù yẹn tó sá lọ ó lè má ta orúkọ wọn tó yẹ wọ́n pe aláìmọ̀ ní O16 kò padà wá sọ̀rọ̀ bí mo ṣe sọ̀rọ̀ O16 wọ́n pe ní O16 ni ọmọ ọ̀wọ̀ ni kò padà wá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí kò padà wá tẹ̀ àwọn ọ̀dọ́ wà nú wọn tó wá ti bẹ̀bẹ̀ bí àbá ìyá ìmù ṣògbó Ìjẹ̀bú àròsọ ọ̀dàdẹ́gà gbogbo gàdáfì òkèráfì ìyá ẹ̀kú kò sí. mọ́mọ́ kìkún kọ́ gbẹ́jọ́ máa yù àwọn fi ṣe ọ̀wọ̀ lẹ́jọ́ ọmọ bínú gbogbo ọmọ mi dáadáa. bàbá tó pè lánàá yẹn ó níwọ̀n tuntun bí oníwọ̀n bí Gani dá kó wá sọ̀wọ̀. kì í ṣe bí ibùdó ẹ̀ pé ṣé bá ní kó gbé gíga ni mo máa wò pé mo mà yìí. ibi ó bẹ́ẹ̀ sí 190 kan máa bá ìfẹ́ tó máa bọ̀ ìgbà tó máa bọ̀ sí tó máa ní nẹ́ẹ̀tì kíá yẹn bọ́ọ̀sì tó máa ní nẹ́ẹ̀tì kíá lọ́ máa ń lò tó gbà ẹ́ sí mi ìgbà tó máa ní nẹ́ẹ̀tì kíá òun náà máa ń lò mẹ́ta náà tó wá kẹ́kọ̀ọ́ ní pọ̀tọ̀. gbogbo ẹ̀ lọ́jọ́ so Abatino nígbà tí màtẹ́njọ́ sọ̀rọ̀ ẹni tí Sunday Igboho bá wà Ọ̀wọ̀ tí alẹ́ ìjẹ̀ká fẹ́ máa dàlúrú tó bá ní Sunday Igboho wà lára kílẹ̀ ló máa ṣẹlẹ̀. ilẹ̀ adáni ó wá sọ̀wọ́ ní wọ́n fẹ́ jẹ̀ lẹ́sọ̀ ìjọba ní Miko máa bẹ́ẹ̀ pé ní Gani ẹ̀ ń lè yàn mí ìjọba ní Miko ó ní kó tí Gani náwó lòdò sí ó gbowó lọ́wọ́ ní Miko ó fi àwọn OPC ẹgbẹ́ yòókù wọn gbogbo. ẹ bá sọ̀rọ̀ fún yín kan máàmù ni OPC ọ̀wọ̀ wọ́n pín bí mẹ́ta lórí ọ̀rọ̀ ìfọ̀sọ̀ fún yín wọ́n pín sí bí oríṣi mẹ́ta náà OPC ọ̀wọ̀ ara wọn ní ọ̀gá wa brọ́dà mi ẹ̀dí kékeré máa ṣẹ̀ṣẹ̀ dọ̀tínà àwọn ló wà ló bá pín owó ló pa wọ́n pọ̀ ó fi gbogbo wọn gbowó kó sáà bí sọ nǹkan tí mi rí mo ìgbà tí mo sọ mo lè sọ lójú ẹ̀ lójú Gani fún ẹ̀ lórí obìnrin ní
àbá tí ó ṣàǹtẹnu wọn pé obìnrin ni Saheed orí bá ti ń gbọ́ wòmùwòmù ìlú mi ló ń dùn yẹ àní bá ti ń gbọ́ gìrìgìrì ẹsẹ̀ Gani ló ń dùn yẹ ṣe lálàyé ń sábóògùn o ẹ máa bá wa ká lọ. ọmọ àlè ọmọ kò níran ọmọ tí ò jẹ́ nǹkan kan tí ò jẹ́ méjì tí ò jẹ́ mẹ́ta ti péré ní mẹ́wàá ẹni tí ò lógun láti gidi ti péré ní lógun lẹ́kọ̀ọ́ ẹ ló mà mo jẹ́ tù mọ́ mi àìgbọ́n ló fìyà jẹ mi ẹ̀yin mọ́ mi náà ẹ máa bá mi donate mo fẹ́ ra irinṣẹ́ ni. Yes sir. bẹ́ẹ̀ ni màmí. àmì màmí. àmì àṣẹdùmarè. ìyà ló ń jẹ wọ́n. ó irọ́ kì í ṣe ìyá nìkan wọn ò lójú tì ní. kábíyèsí. nígbà tí wọ́n bí wọn rí jó ojú. wọ́n ní. mo jẹ́ ń fọwọ́ bojú láì ṣe èmi nìkan mo jẹ́ ń fọwọ́ yí pé. láì ṣe fámìlì yẹ. ó máa ń rìn jọ fi wà ní outside. ẹ rí nǹkan ṣé wọn kò tẹ àbí wọn kàn àwọn olójútì náà wọn olójútì torí àwọn olójútì wọn tó wá léèyàn lẹ́gbẹ̀ẹ́. àwọn léèyàn lẹ́gbẹ̀ẹ́. ṣíọ fọmọ ti jẹrú. léèyàn fún òun lẹ́wọ̀n bí wọn àwọn èèyàn wọn gan ò jẹ̀lẹ̀ pé wọ́n pé sójú òtí kẹ́ẹ̀dọ́wọ́ bojú ni. àbẹ́mọ̀ pé ẹni tó bá pè lọ́kùnrin ọba ní àbá lélẹ́ ni bá lélẹ́ ni wọ́n wá béèrè pé ọmọ mélòó ló bí tó ní tíyàwó ẹni kò lè ṣe ni kí wọ́n ṣe yánká ẹ̀mọ̀ ẹ̀pẹ́ yẹn kó bojú. bẹ́ẹ̀ni. Oh my God. àwọn olójútì o àgbàdo olójútì kọjá orúkọ mùsùlùmí tó ń jẹ gan ó ń fa ìpè fún rẹ ó tọrọ ní bàbá lẹkìtì ní ìbá ti pé orúkọ mùsùlùmí wa ló ń jẹ àwọn ni wọn fún àwọn fúlàní yẹn lọ́rọ̀ sọ àwọn ni ọmọ fúlàní náà ní núbẹ́ ní Gani ti wà tèmi tápà ni bẹ́ẹ̀ ni ejina náà bá ń bò. àwọn bá wà pẹ̀lú fúlàní ò rẹ̀ òun kà yọ lórí ibu ni. kábíyèsí. òun yọ lórí ibu ni. tápà ṣe rí ìjà tí ń bẹ láàrin Yorùbá àti Fúlàní. ẹni ń bẹ láàrin tápà àti Fúlàní ó ti Yorùbá àti Fúlàní lọ. kábíyèsí. òun kà yọ lórí ibu ni. ẹ dáhùn ẹ gbọ́ ẹ bí o fi lójú tì ẹ gbọ́ tó tún sọ lẹ́nu wípé ṣé wọ́n fẹ́ pa àwọn ni wọ́n ní kó wọn wá wọ gbó. ọ̀rọ̀ àwa nínú ilé èmi tí mo járúgbó yìí gan gbọ́dọ̀ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aládẹ rí mi pé ẹkú tí wọn yàgbà ní oyin tó lò jẹ kókó kú lọ gbé ilé ẹkọ lòun ò jẹ mọ́. owó ló fẹ́ máa fi gbà. ẹ wo bàbá pé bàbá aláàfin tó fi jẹ gan bóyá ni bàbá yẹn ni máa jẹ kò ní máa gé kàjẹ. lọ́nà ọ̀run. ó sọ pé bóyá ni bàbá yẹn ni máa gé kàjẹ torí ní aláàfin ni àfìsí fún ẹ ọwọ́ ajé pé kó wá bàbá yìí náà sí ó tún wá pè é pé kó jáde kó wá ṣe kankan. kò ní ṣe. nẹ́tíwọ̀kì jẹ́ kí n gbádùn ìyá yìí nẹ́tíwọ̀kì ní má bínú nẹ́tíwọ̀kì yóò kò speak well àtọ̀ ṣùgbọ́n ó ti dójú ẹ̀ àbùkù ti kàn gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹ̀ tí mo rí èèyàn tó jẹ́ nínú Sunday Igboho àti Gani tálákì kanjú ẹ jẹ́ ká jọ lọ máa dáhùn béèrè láàrin ara wa ẹ ṣe ẹni tí wọ́n fún ní aṣọ obìnrin Mrs. Dr. Professor Gani Adam ààrẹ Ọ̀nà Kakanfò ààrẹ jọ̀lọ́ ààrẹ Aríkúyẹrí tí ò jẹ́ nǹkan kan tí ń pèrè àìní mẹ́wàá we are ready for you somebody like me mi ò ní dákẹ́ mọ́ mo dẹ̀ mọ̀ pé àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá tí wọ́n bá fẹ́ kí ilẹ̀ Yorùbá ó bàjẹ́ wọn à ní ká dákẹ́ fún Gani mọ́ ẹ jẹ́ káwọn ọmọ ẹ̀ máa wá ká máa rárá bú fún Sunday Igboho àwa ọmọ mú fàtì jáde nítorí pé ní òtítọ́ there is nothing like OPC Gani anymore they are fraud 419 they are armed robbers títí wọ́n gán lè ju bandit lọ Gani betrayed baba fẹ́ di Fáṣẹ̀hùn ọ̀tọ̀ ní kí àgbàlagbà sọ wípé mo ti dàgbà àwa wá ọmọ tó máa gba ipò lẹ́yìn wa kán wá ní ìwọ ọmọ yìí
ìwọ la ń fẹ́ fi kíní fún kúnlẹ̀ kán ṣàdúrà fún ipò tá a gbélé lọ́wọ́ ìwọ kéré lọ́jọ́ orí ṣùgbọ́n ọgbọ́n àgbà tó máa fi gbé Olódùmarè máa yọ̀ǹda ẹ̀ fún ẹ ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa yọ̀ǹda ẹ̀ fún ẹ o ò ní ṣiṣẹ́ o ò ní bẹ̀sẹ̀ tí kí wọ́n á kojú sí àwọn àgbààgbà tó kù pé ẹ wo àwa la sọ wípé a fẹ́ káwọn ọmọ wa máa ń fọ́n lójú wa ẹja pawọ́pọ̀ ká pè mọ̀ pọ̀ ká porí pọ̀ ká sọ̀pọ̀tì ọmọ yìí ká ti lẹ́yìn ṣùgbọ́n yájú ọmọ tó lówó àwọn bàbá yìí kíní kankan ẹja ilé wọn nípa tó parọ́ mọ́ wọn tó dá ẹgbẹ́ sí méjì ó dá ẹgbẹ́ sí méjì tán àṣé ó ti lọ jalè ó ti lọ jí ìbọn àwọn ọlọ́pàá tó kó ìbọn ọlọ́pàá yìí tó kó ti àwọn bàbá yìí tó bẹ̀rẹ̀ sí ní wọn káàkiri àtàwọn tó sọ̀pọ̀tì wọn ní fashion bá dé láàrin OPC ní wọn bẹ̀rẹ̀ sí ń pa wọn káàkiri a cause commotion in OPC ṣerú ẹni bẹ́ẹ̀ yẹ ló yẹ kí ìran Yorùbá ó fẹ́ yìí tì ẹni tó ajáàkì ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ ẹni tó torí pé ó fẹ́ jẹ chairman OPC tó fẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ṣòfò tí àwọn dèdè ní Yorùbá kan ṣe ń tẹ̀lé lẹ́yìn òfò lẹ́ máa ṣe papọ̀ ohun tí òjò tá lára nìyẹn bí Fúlàní ṣe ń pa ìran Yorùbá kò tún ẹyọ kan lára Gani ìtúwèé torí pé òun gangan ìran Fúlàní ni ìkejì nígbà tó ń gan máa jẹ oyè OPC leadership ó náà ń tẹ ẹ̀jẹ̀ ọmọ Yorùbá lẹ̀ so à ń tẹ ẹ̀jẹ̀ aláìṣẹ̀ lẹ̀ kò jẹ́ tuntun lójú Gani torí pé ẹ̀jẹ̀ aláìṣẹ̀ lòun náà ta ó tálẹ̀ dáadáa kó tó gba ipò chairman Oòduà People's Congress lọ́wọ́ àwọn bàbá tó dálẹ̀ ìṣẹ̀dá àwọn bàbá yẹn máa bí ẹ́ Gani ìṣẹ̀dá àwọn bàbá yẹn máa bí ẹ́ gbogbo àwọn tó tẹ̀ lẹ́yìn àtẹlẹ́ tó kó òrùka lọ́wọ́ kan ṣé màmá tó sọ̀rọ̀ tó ti tó ní ẹ̀ ní tìjú nígbà tí èèyàn bá kó òrùka lẹ́ lọ bí 20 sọ́wọ́ kan ọwọ́ ẹyọ kan ṣọ́wọ́ nǹkan ò ní jẹ́ra at the end of the day wọ́n ní ká gbogbo Sunday Igboho lọ ṣoògùn òkìkí ṣé gbogbo òka ilé lọ tó wà lọ́wọ́ yìí kò sóòka olókìkí ń bẹ̀ ayé yín ta ẹ sọ pé pàwọ́ ayé yín ta pàwọ́ ẹ̀yin OPC Gani ayé yín ta pàwọ́ ẹ̀yin OPC Gani ayé yín ta pàwọ́ ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń tẹ̀lé lẹ́yìn ẹ yára yín ní brain àwọn àgbàgbà ló fi yára wọn ní brain pé olófo lélẹ́yìí mo play fídíò kan first message kan nígbà tí yẹn ni pé ó ní ká má gbowó ó dẹ̀ lọ gba 35 million lẹ́yìn wọn nígbà tó wá kọ́ pé ààrẹ ẹ̀yin lọ́ní ká má gbowó lọ́wọ́ olóṣèlú agbọ́pẹ́ pátá ó yọ̀ọ̀dá 5 million fáwọn yẹn tó dẹ̀ tẹ́pá àwọn yẹn ló máa ṣiṣẹ́ ó kàn fi yín rúgbó kiri ó fi ìṣẹ̀dá yín rúgbó kiri ó fọjọ́ la yín rúgbó kiri ó ti ayé yín mọ́ yẹ̀pẹ̀ ó ti ayé yín mọ́ ẹ̀rọ fọ̀ ẹ̀dẹ̀ sí ń tẹ̀lé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ tó bá ti náà lọ sí patí àwọn náà wá lọ gba àwọn ẹ̀ wáìtì ẹ̀rí agbádá ẹlòmíì kò ní kọjá orógún ebele tó pè ní Dáúdà Àtìkù láyé tí bàbá yẹn jí tó jí ewúrẹ́ lọ́dọ̀ òmu òfò lẹ́ máa jẹ́ papọ̀ we are ready tẹ́ ẹ̀ bá fi sẹ́dẹ̀ àti ẹgbàdúrà kẹfì sẹ́dẹ̀ àbẹ̀yìn ẹ̀ má fi sẹ́dẹ̀ Ìgbòho lẹ̀ ẹ máa attack ẹ̀ we give you back to back jẹ́jẹ́ ni kìnìún sùn lẹ́tẹ̀ lọ tẹ̀ ní ìrù ẹkùn ni ojú ẹkùn pa ìrù ẹkùn lé ẹ dáràn ẹ̀yin ọmọ olófò ẹ dáràn ẹ̀yin ọmọ Mrs. Gani Adams ẹ dáràn tọ́lé lọ́wọ́ tọ́lá yẹn ní pé kò sí ìlú náà ní ọ̀wọ̀ àwọn dèdè kan náà máa ní pé Gani Adams lọ́mọgùn jù ní gbogbo ilẹ̀ Yorùbá kò sí ìlú kan tí ò lọ́mọgùn sí minus Èkìtì minus my own town ọba ìlú mi ò gbà wọn láàyè pé Gani wèrè wò mo lè ka ìlú bíi márùndógún lẹ́nu gbàtà bẹ̀rẹ̀ sí ní káàkiri tó ní kọ́ lọ́kọ́ gbogbo àwọn tó pé àwọn olópìsì ọ̀yá lọ́kọ́ sàmọ̀ wọn tó pé wọn they are more than 15 kábíyèsí yẹn ni pé lẹ́tọ̀ nílò owó gbọdọ̀ gbọ́ OPC Gani mọ́ láì jẹ́ bẹ́ẹ̀ òun ló máa léyìn kúrò mi báyìí ó dẹ̀ pé DPO ìlú yẹn jókòó kábíyèsí yẹn ni ká máa sáyìn pé eléyìí ò fẹ́ wà fún àlàáfíà ẹni tó sọ pé wọn àti ìpàyí tó ẹ̀yin ọmọ dìdìrìn ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ponú àṣẹ ìwé kọ́ lọ́gbọ́n àgbà wọn kan bí báyìí a tún lọ sí London a lọ gbà wọn bẹ̀ a lọ sí Ireland a lọ gbà wọn bẹ̀ a lọ sí Europe a lọ gbà wọn bẹ̀ a lọ sí France a lọ gbà wọn bẹ̀ a òun ló máa bá àwọn akẹ́kọ̀ọ́ wa ní OPU now in 100 and kìnìkan state kìnìkan country OPU kí láǹfààní yín kí láǹfààní orógbó tá a jẹ́ tó korò apá kò láwé wọ́n tún ní kọ́ fi kí ẹ̀dá lọ́sọ̀gbọ́ lọ́mọ ìyá òní kí láǹfààní OPU tó wà ní 130 kìnìkan state country wèrè wọ́n fi ń gbowó ní meye bíyá $12,000 lóní kan máa mú wá káàkiri 130 kìnìkan country wọ́n ti wá dàkún lọ́dún tọ́dọ̀ ẹ̀ tẹ́lẹ̀ fọ́ọ̀dù kọ́ bá táyé ti bàjẹ́ wáìtì ló ń gùn kiri ọmọlọ́mọ ti gun latest bẹ̀rẹ̀ sí mọ́ yín lára ó ń fẹ̀rù gbàbùkún ó fẹ̀rù kó ayé yín mẹ́rẹ̀pẹ̀ ẹ̀rọ̀fọ̀ ẹ̀dẹ̀ ń tẹ̀lé lẹ́yìn ayé yín pàwù tọ́balẹ̀ ayé yín ti ta gbogbo ẹ̀yìn tẹ̀lé lẹ́yìn pàwù ọmọ 51 years tí pẹ́ wáyà lọ́mọ 56 tó dẹ̀ ń kó ọmọ 70 years ọmọ 72 years tó fi ń joyè tó kó lẹ́rú tá lọ́ máa dọ̀bálẹ̀ fún ayé yín ti ta pàwù ó sọ oyè jagunjagun Ọ̀yọ́ ó sọ di oyè sẹrímọ́nì ayé yín ti ta pàwù tẹ́ ẹ̀rọ ọmọ ọkọ ni wọ́n ní odidi ọjọ́ 5 wọn ò wẹ̀ torí kíni pé wọ́n gbé olóyún wọ́n tẹ̀ pa olóyún yẹn sínú gbó òun ò rí yẹn sọ approval ló ń wá kiri approval yẹn máa mú owó dání akọ́kọ́ gba 20 billion lọ́wọ́ Ṣèyí Mákindé àgbà 20 billion lọ́wọ́ Dàpọ̀ Abíọ́dún àgbà 20 billion lọ́wọ́ Sanwó-Olú ó di mélòó ó di mẹ́ta ayédà títí wa náà àgbà 20 billion lọ́wọ́ ẹ̀ alọ́dọ́dọ̀ Àkàndé Adélékè àgbà 20 billion ó lè rí tèkìtì gbà mo jẹ́rìí Abíọ́dún Oyèbánjí ẹni tó gbọ́n
ọmọ ọ̀dọ̀ àgbà ni òun ò dédé sáyé owó òun ò dédé kí wọ́n bá wo kó sáyé owó á wá di ẹ̀ pé do you know the Gani Adams ṣé a lè rí rẹ́kọ̀dù àṣeyọrí nǹkan tó ti ṣe can you do this work irú àwọn alákọ̀ọ́kọ́ máa jáde pé your excellency mo tẹ̀ jẹ́rìí apàṣẹ ọmọ ọkọ ni a sọ pé your excellency Gani want to fraud you Gani is a frauder so òyìnbó yẹ correct yẹ òyìnbó tí n bá ti sọ tí o bá ti correct yẹ máa bá mi lò sẹ́jẹ̀ pé ní Gani ó mọ̀ dáadáa owó ló wá kiri is a frauder apàṣẹ don allow Gani in Ekiti you are authentic genuine original ọmọ Ekiti kó tẹ̀lé wa wọn bí dá àwọn tó pẹ̀lú àwọn lọ́bìsì lẹ́kìtì mi báyìí gbogbo wọn ti mọ̀ pé bọ̀bọ́ ìfi wọ́n gbá géèmù ni ọ̀rọ̀ Gani ti wá da ìkọ̀ọ̀kan lọ́mọ wọ̀ọ́yọ́ olórí burúkú olè obìnrin ní ó sá kàbàkàbà mo ní bàbá kẹwàá bàbá yìí ti pè mí lẹ́nu bọ̀tàn wọn ní kí n má dárúkọ wọn máṣíìnì ìjágbọ̀n náà máa fi gbé escape nígbà tí wàhálà bá dé wà ní òfẹ́ tó bẹ̀ ẹ lọ́pọ̀ wá àtẹ́lẹ́ tó pẹ̀lú Dr. White ọmọ àná ọdún mélòó nígbà tẹ́tẹ́ OPC ilẹ̀ ìgbẹ́lọ́wà mo sọ fún yín mo ní gbogbo ẹ̀yin jáde títa baby OPC nìyí you know nothing about OPC we will teach you lesson so you will know the type of irú ẹni tí Gani jẹ́ pé he is not a man obìnrin ni mo ṣe máa kó yarí nìsí létí tètè àmà yarí nìsí tètè àmà gùndélẹ̀ yẹ̀yẹ́ obìnrin ayé wẹ́tẹ́dẹ̀ Ìgbòho ó jura wọn lọ ọmọ aládé ládé aláàfin ọ̀ládé adé aládìkún lágbà fàlàfin ọmọ aládé ṣẹṣẹ fún oṣoolé ọ̀gì ẹ̀ àjẹ́ ilé owó ọ̀gì ẹ̀ emèrè ilé gẹ́tù kìsì ẹ̀ kẹ́ẹ̀bà lè mọ̀ pé ọmọ àjẹ́ ní Sunday Ìgbòho ṣá gbogbo àwọn abiyamọ wọ́n rí iṣẹ́ pé you will love your content keep it moving májàsọ́lá one love tẹ́bá ní Sunday Ìgbòho ó gbé fún mi mo gbà but I follow Sunday Ìgbòho because I see him as a minister of defence for the Yorùbá race ó kọ ìrẹ́jẹ inú máa bí tó bá gbọ́ pé wọ́n ṣe ọmọ Yorùbá báṣubàṣu ó mọ̀ ẹ́ kò mọ̀ ẹ́ tó bá jáde lè gbọ́ pé Yorùbá ni inú orí àdídè lẹ́yọ kọ̀ọ̀kan pé ní ilẹ̀ bàbá wa ṣùgbọ́n ẹni tó jẹ́ ọmọ tápà inú àmà àdùn sí ni tó bá jẹ́ pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ má tètè máa gbàgbé ọ̀rọ̀ ṣé ẹ ti gbàgbé security summit tó ṣe ní palace bàbá wa Onírìṣà ní the number 1 citizen of Yorùbá land ẹ lọ tún fídíò yẹ̀ wò kẹ́ wá wo campaign tí Gani campaign lọ ẹ̀rọ kò ti já ó wà lára àwọn tó jagun first world war second world war third world war ẹ̀wọ́n kò wà lára wọn ni àṣẹ olórí burúkú aṣọ obìnrin náà fi ń gbé escape yẹ̀yẹ́ kà á dáa fún gbogbo yín gbọ́dọ̀ dákẹ́ o tábàdẹ́ni tó sọ fún àwọn ọmọ Gani pé kọ́ má jáde mọ́ ikú máa pa onítọ̀ tábàdẹ́ni tó advice bójọba àlú lónìí ẹ̀yàn ọmọ Gani ẹ máa tàkì Sunday Igboho mọ́ àkìrìyẹ máa gbóná mọ́ bá o ilẹ̀ Yorùbá máa bí ẹjẹ́ kẹ́ máa jáde nígbà mẹ́lẹ̀ òwúya àwa wà lé with fat ẹni tó lóun nílò ìrànlọ́wọ́ tí Gani yọ tó fokó lé káàkiri ó ti pè mí ó ti wà ní ó ní kí n rìkọ́dù òun ó tún dárúkọ ẹ̀ pé Ààrẹ Ọ̀nà Kakanfò òun nídìí ìrànlọ́wọ́ lólówó mọ̀ pé lórí burúkú ni ó dẹ̀ mọ ọkọ òun àtọkọ òun lọ́jọ́ ló wá ní kí ìyàwó kó padà wá lọ́jọ́ kejì ó kó lóbi ń lé owó obìnrin olóbìnrin kiri ẹ máa kú ẹlẹ́yà ni ẹ túbọ̀ jáde síta o ṣe gbọ́ mi àti abórajẹbí ọmọ bàbá tí ń jí ewúrẹ́ lọ́dọ̀ òmu yẹ̀yẹ́ pọ́ ẹ kú ìsinmi ìníjà ẹ̀yìn tèmi ìkọ̀ọ̀kan sẹ́la lójú wọn mọ̀ wọ́n síta ẹ̀yin yóò mọ òtítọ́ yóò sì sọ yín di òmìnira tó bá jẹ́ kọ́ńtẹ́ẹ̀tì creator yẹ tó pe Sunday Igboho tó bá jẹ́ kọ́ńtẹ́ẹ̀tì yẹ pẹ̀lú múfìyẹ là ń ṣe tí a rí ọ̀nà àbáyọ ẹja àtẹ̀ramọ́ o Fúlàní ò ní gba ilẹ̀ wa lọ́wọ́ wa o wọn à ní jí wa gbé mọ́ o ẹ rántí ní ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn wọ́n ní ọba bíi 11 ní ilẹ̀ Yorùbá ló wà nínú pẹ̀lú àwọn Fúlàní kò yẹ ká fojú rewu ẹnikẹ́ni tó bá go against the movement to secure our land kárí irú ẹni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀tá ọjọ́ ọ̀la wa ni wọ́n ṣẹgbọ́n mi gbogbo ẹnikẹ́ni tó bá jáde pé ọmọ OPC Gani ni wọ́n ẹ képe tiwọn tẹ bá ti fẹ́ képe tiwọn ẹ fọwọ́ lulẹ̀ Yorùbá pé ìwọ ilẹ̀ gbọ́ ọ̀rọ̀ ẹ képe tiwọn eléyìí tó jáde síta Adémúyìwá Tọ̀nàdé lórúkọ ẹ képe tí kórìn ìwọ́gbó lọ ẹ képe tí àtọmọ àti ìyàwó ẹ̀kọ́ bọ́ sọ́wọ́ bandits gbà yẹn ló máa mọ̀ pé Gani ò lè gbà wọn lẹ̀ God bless you ẹni bá ti ní ká má ní sinmi kò ní ní sinmi ṣé ẹ ti ń wo fíìmù yẹn 2 hours látọwọ́ Sunday Igboho remain blessed. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.